láti ìgbà tí a ti ṣe Ramadan tí ọdún tó kọjá títí di Ramadan tí ń bọ̀ yìí gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin yẹn tètè ronúkú ẹ̀dà kú ń bẹ́ẹ̀ tó kú tó bá ronúkú ẹ̀dà kú ń bẹ́ẹ̀ tí Ramadan fi dé ẹ̀ṣẹ̀ yẹn ó máa wà lórí ẹ̀mí rẹ ó máa dó sórí ẹ̀mí èèyàn kò ní kú ń bẹ́ẹ̀ bó bá ṣe ń gbà tó ń lọ tó ń bá yẹn náà nìyẹn ẹ̀ṣẹ̀ yẹn ó máa ronú nípa rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ètò dájú ní pé palẹ̀mọ́ ẹ̀mí yẹn dáadáa fọ ẹ̀mí yẹn pẹ̀lú Ọlọ́run ọba rẹ kí Ramadan yẹn lè di àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run kí láàfà sọ wàtáwọ́bàtù ó ní àtọ́wọ́bà fi hakikati ruju sadiqun ilallahi. ó dúró yẹn fún wa pé ọ̀nà mẹ́rin nìyẹn máa ń gbà ronúkú ẹ̀dá sọ́dọ̀ Ọlọ́run ó ní àtọ́wọ́bàtù fi hakikati ruju. ó ní àtọ́wọ́bà yẹn ìronúkú ẹ̀dá sọ́dọ̀ Ọlọ́run àwọn tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ ìwọ̀ fún ìronúkú ẹ̀dá sọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ ẹ̀tọ́ fún ìronúkú ẹ̀dá sọ́dọ̀ Ọlọ́run ọba àfáàní mẹ́rin ni wọ́n tí ẹ lè gbà ìronúkú ẹ̀dá sọ́dọ̀ Ọlọ́run ọba nínú àwọn tó jẹ́ ìwọ̀ ìronúkú ẹ̀dá tó jẹ́ ẹ̀tọ́ ìronúkú ẹ̀dá sọ́dọ̀ Ọlọ́run ọba tọ́lọ́run fi tẹ́wọ́ gbà lọ́wọ́ ìtàn pátápátá tí Ramadan tó fẹ́ gbà yẹn náà fi di àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àfáàní ọ̀nà mẹ́rin nìyẹn lè gbà ìronúkú ẹ̀dá sọ́dọ̀ Ọlọ́run kí àkọ́kọ́ ojú sadiqun ilallahi. àkọ́kọ́ nìyẹn ní ojú sadiqun ilallahi. ó ní ìṣe sọ́dọ̀ Ọlọ́run ọba lódodo kì í ṣe pé ó ṣe sọ́dọ̀ Ọlọ́run àwọn kan bẹ tó yá sí pé orí àwọn làwọn fi ń ṣe sọ́dọ̀ Ọlọ́run òdodo ìṣe sọ́dọ̀ Ọlọ́run èèyàn sàkùn gbogbo tí ó lè bá àwẹ̀ jẹ́ nítorí wọn mú ẹ tó sákòó gbogbo tó lè ba àwẹ̀ jẹ́ orí àwọn ló fi ṣe sọ́dọ̀ Ọlọ́run yẹn nínú àwọn tó lè ba àwẹ̀ jẹ́ à ń bọ̀ mbẹ́ ó ṣe rí ẹ̀mí rẹ sọ́dọ̀ Ọlọ́run lódodo ní kọ̀ọ̀kọ̀ àti ní gbangba tó kọ̀ọ̀kọ̀ yẹn ló lágbára jù lọ́dọ̀ Ọlọ́run. ojú sadiqun ilallahi. ṣàgbọ́n nínú ra èyí sọ pé òun gbà àwẹ̀ lóòótọ́ tájọ máa wọ ara báyìí pé aláwẹ̀ jọ ní gbogbo wa ǹjẹ́ àmọ́ tó ṣe ń kọ̀wọ̀ ǹjẹ́ tí mo mi lẹ́yìn àbúrò mo mi àmà ló jẹ́ nǹkan ní àbó ó ṣe nǹkan bàjẹ́ kan lẹ́yìn táàmà ó ṣẹlẹ̀ mí rẹ lódodo sọ́dọ̀ Ọlọ́run tán. wà ìkìlá anizambi. ó yẹ kejì ní pé ìkìlá anizambi ó wáàyè fún ikú ní gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ó ń bẹ nínú ọ̀rọ̀ sọkúsọ. ìkìlá anizambi. èèyàn gbọ́dọ̀ máa sọ̀sọkúsọ nínú oṣù Ramadan. báwo ẹ sọ̀sọkúsọ nínú oṣù Ramadan àbó ṣépè ní oṣù Ramadan náà àwẹ̀ òdì tí kò di àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àwẹ̀ yẹn ò ní di àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba tó pé ó gbọ́dọ̀ wáyé kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ ní ìmá ṣe ṣìnà ojú ìṣe ṣìnà ń bẹ ọkàn tí a ti ṣe ṣìnà ń bẹ kì í ṣe dandan kí èèyàn mọ́bìnrin wọlé wọ́n sọ pé ó ṣe ṣìnà kí èèyàn fojú ṣe ṣìnà ń bẹ ní Islam kí èèyàn fi ọkàn ṣe ṣìnà ń bẹ ní Islam. ìkìlá anizambi. gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí ló kọ́ wáyé láti sápò ń bẹ kéèyàn tún máa pawọ́ mọ́ èèyàn àbí kéèyàn ńlá ní àti bẹ̀bí jẹ́ gbowó àwọn èèyàn tó yá sí pé wọ́n ti dẹbí rú kí Ramadan tó dé tètè wá àtúnṣe sí tó pé tó bá wà àtúnṣe sí òun dẹ̀sán ni ògbà rẹ o tó pé náà tó lè disturb èèyàn nínú lọ́dọ̀ Ọlọ́run ní kéèyàn dẹbí rú kéèyàn bẹ̀bí jẹ́ ẹ̀mí mo dáa jù wọn ò máa ń ṣe èmi ni mo máa ń ṣe mi ní bá wọn ṣe láéláé kọ́ máa ṣe tiwọn lọ́tọ̀ kí máa ṣe tèmi náà lọ́tọ̀ gbogbo ẹ̀dá tó bá rí bẹ́ẹ̀ tó bá ń gbá rẹ̀ Ọlọ́run ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ kódà kó jẹ́ ṣéwù jù rẹ̀ tó pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni kì í ṣọ̀rọ̀ èèyàn àfi kó wọnúkú àdàkú ń bẹ̀ láti wá àtúnṣe sọ́dọ̀ Ọlọ́run káwé kó lè di àtẹ́wọ́gbà ní tá à ń sọ yìí kó lè di àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run kálákọ̀ máa tóbi panú lásán wọ́n ní ìwáyè kó ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí àti pé nínú ẹ̀ṣẹ̀ náà tún ní pé ìpa ọmọ ènìyàn lẹ́kùnjáyé ìdọ́gbọ́n gba ẹ̀tọ́ ọmọ ìyá rẹ nínú ìsìláàmù kó gba gbogbo ọwọ́ rẹ̀ tán àbí kó gba gbogbo dúkìá ọwọ́ rẹ̀ tán kó wá sọ di tiẹ̀ léyìí tí ò lẹ́tọ̀ọ́ gbogbo nǹkan yìí náà kò ní jẹ́ kí àwẹ̀ rẹ di gbígbà lọ́dọ̀ Ọlọ́run o ẹlẹ́ẹ̀kejì nìyẹn. wọ̀nà dámú ní aláàmọ̀dọ́. abáyé kẹta ni wípé ọmọ ènìyàn kábàámọ̀ aláàmọ̀dọ́. lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe kọjá tó ti bọ́ wọn lọ́wọ́ kó kábàámọ̀ pé nígbà kan máa ṣẹ̀ṣẹ̀ báyìí nígbà kan wọ́n ṣẹ̀ṣẹ̀ báyìí Ọlọ́run àforíjì mi ìbí ṣe mọ́
mi ní padà síbẹ̀ mọ́ gbogbo nǹkan yẹn náà kò fi prepare mind ẹ fún ṣáájú kí Ramadan tó dé ìyẹn túmọ̀ sí pé òun prepare ẹ̀mí ẹ̀ kalẹ̀ nìyẹn ó fẹ́ pẹ̀lú ẹni tó lọ́wọ́ fẹ́ gba Ramadan rẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe kọjá sẹ́yìn inú ayé ó gbọ́dọ̀ kábàámọ̀ pé ọlọ́run ìkábàámọ̀ ẹni pé ọlọ́run foríjì mi ní padà síbi àwọn ẹ̀ṣẹ̀ náà mà ọlọ́run sì gbà tó bá àdéhùn rẹ̀ ni àdéhùn ọlọ́run ni ó ní tẹ́bá tí wọn ní pé ẹ̀rọ sọ́dọ̀ ní ọlọ́run ọba tẹ́ẹ̀sì padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ìrọ̀lọ́run foríjì kí lẹ́lẹ́ kẹrin. azimuni jazimuni ala yahuda li abudu ilayhi. àti pé ọmọ ènìyàn gbọ́dọ̀ ní ìpinnu jáàzìmù ìpinnu tó yá sí pé fojú hàn. ala yahuda li abudu ilayhi. tí ọmọ ènìyàn fi máa rí wípé lóyún pé wọn ò ní ṣẹ́rí padà lọ síbi àwọn ẹ̀ṣẹ̀ yẹn mọ́. ọmọ ènìyàn tó bá ti láníyàn pé lórí tí wọ́n ṣe yìí ṣìnà tí wọ́n ń ṣe yìí mi ò ní padà síbi ṣìnà yẹn mọ́ tí wọ́n sì padà síbẹ̀ mọ́ ọlọ́run foríjì. ìwà burúkú kan tí wọ́n ń wù yìí tí ò dáa tí ò ní tí ẹ̀dá ìgbọ́dọ̀ fojú wà tí àwọn èèyàn gbọ́dọ̀ kámi mọ́ bẹ́ẹ̀ ó sì pinnu pé ọlọ́run ní tí mo ṣe yìí ò ní ṣe mọ́ ó wá kúrò níbẹ̀ kò ṣe mọ́ ọlọ́run náà wọ́n foríjì. azimuni jazimu ala yahuda li abudu ilayhi. ẹ jẹ́ fún àwọn ìsáàbù kan ẹ wo afáwa kan lọ́dọ̀ wá ń bíbà nìkan bíi 7-8 years àdékàlùkù nìkan bíi 4-5 years ago ó béèrè nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ní tó béèrè lọ́dọ̀ ọlọ́run yìí ní tó lẹ́tọ̀ọ́ sí ni tí a ti pé tó bá béèrè rẹ̀ lóòótọ́ tó sì ní àṣìṣe kan ní kọ̀ọ̀rọ̀ tọ́lọ́ lè fi disturb béèrè yẹn ó jẹ́ kọ́lọ́ mú lé lọ́wọ́. Allah. wọ́n rò bẹ́ẹ̀ pé ayé sìjábà ayé gbígbàdúrà tóun lè ti lọ béèrè nǹkan yìí àbí kóun dé kàábà. kò sí ẹ̀dá tó dé kàábà wallahi ọlọ́run ni o kò sí ẹ̀dá tó dé kàábà kò sí ní tó béèrè ń bẹ̀ tọ́lọ́run ní ṣe kò sí ní tó béèrè ní kàábà tọ́lọ́run ní ṣe àbí tí wọ́n ní ọ̀rẹ́ dàrú mọ́ lọ́hùn táwọn ọ̀rọ̀ papọ̀ mọ́tọ́ lọ́hùn tó bá ti papọ̀ mọ́tọ́ lọ́hùn gbogbo tó béèrè yẹn ọlọ́run ṣe. àwọn bàbá wa béèrè bẹ́ẹ̀ ọlọ́run sì ń ṣe fún wọn. bẹ́ẹ̀ ni alhamdulilayi tí wọn náà bá ná níyẹn tó mọ́ pẹ̀lú ẹ̀ tó béèrè gbogbo tó bá béèrè yẹn ọlọ́run sáyẹn yẹn. bàbá àfáàwọ̀ ìwà lọ ọ̀hún tí wọ́n dá lọ wọ́n tí wọ́n kó àwọn èèyàn dání wọ́n wá dọ̀hún lẹ́yìn tó yẹ sí pípọ̀ àníyàn rẹ̀ láti lé tẹ́lẹ̀ kò dáa kò láníyàn tó dáa tẹ́lẹ̀ láti lé nígbà tó wá dọ̀hún wọ́n ṣàdúrà yìí gbogbo wọn tí wọ́n kó lọ wọ́n jọ ṣàdúrà wọn bẹ̀ lọ́hún lé lórí gan-an báwa sáyìn nǹkan yìí nígbà tó dé ẹlòmíì lọ́lọ́run gbé nǹkan yẹn lé lọ́wọ́ Allah ọlọ́run mú lé lọ́wọ́ ẹlòmíì lọ́lọ́run mú lé lọ́wọ́ ó túmọ̀ sí pé nígbà tó ti débẹ̀ yẹn ọlọ́run ti da àníyàn rẹ̀ papọ̀ mọ́tọ́ ọlọ́run ti da àníyàn yẹn ìbéèrè yẹn ọlọ́run ti dànù mọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni àwọn ìjọba wa tẹ́lẹ̀ wọn jọ gbogbo pẹ́sidẹ́ǹtì ti ń jẹ láyé àfi Ọbásanjọ́ nìkan ló ní àǹfààní àti débẹ̀ yẹn gbogbo àwọn tó kù ló ní àǹfààní àti dé Saudi láti dé Kaaba ọbẹ̀ lọ́hùn-ún bẹ̀ ẹ̀yìn gbogbo àwọn ìjọba wa yẹn náà tọ́mátì àti àwọn kánsẹ́lọ̀ ni àti àwọn sínéètì ni àti àwọn rẹ́pù ni gbogbo wọn ẹgbẹ́ pẹ́sidẹ́ǹtì tó bá ti ṣẹ̀ṣẹ̀ kan tí ò dáa kan tó kọ́ àwọn ti balẹ̀ jẹ́ àwọn ní ẹja lọ Kàábà lọ bẹ Ọlọ́run wà lọ Kàábà tó máa bẹ Ọlọ́run tó ń bẹ tó ń ṣàdúrà tó bá tó wá padà dé ìrìn tí wọ́n bẹ Ọlọ́run fún yẹn wọ́n tún wọ́n máa kọ̀ntínú lọ wọ́n sọ Ọlọ́run di májá wọ́n sọ daláwádà wọ́n sọ Ọlọ́run di eléyépá ara wọn ni wọ́n ń tẹ̀ wọ́n tán lọ́hùn ǹjẹ́ àwọn èèyàn ronúkúrẹ̀dà lóòrùn wọn ronúkúrẹ̀dà afẹ́ ní ẹlẹ́ẹ̀kẹ́rin yẹn láti skúwò pé wà á sí mọ́ ní jẹ́ ààzìmọ́ aláyẹ̀ ọ́n dára bí ilé ẹ̀ṣẹ̀ yẹn mọ́ nítorí wọ́n ti mọ́ ní ìpinnu ẹ̀ wallahi ó rí gbàdúrà qala al-imamu Qala al-imamu An-Nawawi rahimahullah. Àbáwá tí ń jẹ́ Imam An-Nawawi
ọlọ́run bá wa kẹ́ wọn kí ni wọ́n sọ nípa rẹ̀. قد أجمع العلماء naam على وجوب التوبة من جميع الأعمال من جميع المعاصي. níjẹ́ ní abáwa tí a sọ yìí al-Imam an-Nawawi ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. wọ́n ní قد أجمع العلماء ìjókòó àpapọ̀ àwọn àlùfáà lórí tí wọ́n tó ń jẹ́ ìwé nípìwàdà tó jẹ́ dandan tó ń jẹ́ ìwé nípìwàdà tó jẹ́ dandan. عن جميع المعاصي. òun náà ni nínú ìpapọ̀ kúrò níbi gbogbo tí ń jẹ́ ìyapa ọlọ́run. ومن àkọ́kọ́ nìyẹn wọ́n ní ọ̀nà méjì nínú ọ̀rọ̀ wọ́n ní ọ̀nà méjì la lè gbà ṣe ìwé nípìwàdà sọ́dọ̀ ọlọ́run. àkọ́kọ́ ni wípé ìpapọ̀ kúrò níbi gbogbo tí ń jẹ́ ìyapa ọlọ́run, ṣìnà ṣíṣe, ọtí mímu, ìtẹ́ ènìyàn mọ́lẹ̀ dókè láyé ni, ìpa ọmọ ìyá rẹ lẹ́kún, ìgbà dúkìá onídúkìá, ìpa ọmọ èèyàn ni, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ àbí kí èèyàn kú ńbẹ̀ tán pátápátá tí ó sì padà síbẹ̀ mọ́. àìmá padà síbẹ̀ mọ́ yẹn náà ló fi rí ìkẹ́ ọlọ́run láti gba ọ̀mọ̀bọ́ náà yẹn dáadáa. ẹlẹ́ẹ̀kejì kí ló sọ bẹ́ẹ̀ wà ní sẹ́ kó ní gbogbo àwọn ìyapa ọlọ́run yìí. ó wá ní tó bá yá sí pé فرحنا بما ní ìwọ nípò ìdá tó yá sí pé ẹrú wá sọ́dọ̀ rẹ̀. àfọ àwa yìí sọ wípé ó ní ọlọ́run máa dunnú, iná ọlọ́run máa dùn sí ẹrú pẹ̀lú ìwà ìwé nípò ìdá tó wá sọ́dọ̀ ìwọ̀n ọlọ́run ọba. farahana àmìmẹ́ ní ìyọnú ní ìdùnnú tó tóbi ní ọlọ́run máa dùn pé ẹrú mi mọ̀ bẹ́ẹ̀ pé èmi mo lè ṣe, ó mọ̀ bẹ́ẹ̀ pé èmi mo lè sọ́ọ̀fù pọ́blẹ́mù ló ṣe wá ìwé nípò ìdá sọ́dọ̀ èmi ọlọ́run. nílá ní sọ fún ọ wípé ọmọdọ́nà tí ń bọ̀ yìí ìwé tó bá dé kọ́ lóun gbá àwẹ̀ rẹ gẹ́gẹ́ bí àdéhùn sáà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa níbẹ̀rẹ̀ wípé kò sẹ́nìkan tó lè san kẹ́ni lẹ́sàn-án àwẹ̀ yẹn wàá nà á di sí bìyí àyàfi ọlọ́run ọba nìkan ló lè mú ẹ̀san àwẹ̀ lé ẹrú lọ́wọ́. wọ́n tó bá dé pẹ̀lú àdúgbò ìwé nípò ẹ̀dá sọ́dọ̀ ọlọ́run wá ìwé nípò ẹ̀dá náà pé àti lásán ó fi ọkàn tó mọ́ wá ìwé nípò ẹ̀dá náà pé ní tí mo ń ṣe yìí mi ní ṣe mọ́ o. kò wá padà sínú nǹkan tó ń sọ yẹn kò padà síbẹ̀ mọ́. ó sáku ń bẹ̀ tán pátápátá ní kọ́ọ̀kọ̀ àti ní gbangba. táwọn yẹn náà fi mọ̀ bẹ́ẹ̀ pé ìwà abúkọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ o. ṣùgbọ́n dàbí ó ti yàtọ̀ kò ní ìwà abú yẹn mọ́. owó ẹni bẹ́ẹ̀ yóò tún ní àtúbọ̀tán yìí lọ́dọ̀ Ọlọ́run tó o bá ti padà sílẹ̀ mọ́ ni o. wàlláhì yóò ní àtúbọ̀tán yìí lọ́dọ̀ Ọlọ́run. kí ló bẹ̀rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba inú Ọlọ́run máa dùn sówó ẹrú bẹ́ẹ̀ inú Ọlọ́run máa yọ́nú sówó ẹrú bẹ́ẹ̀ ní gbogbo ìgbà gbogbo tó bá gbọ́wọ́lé lórí àwọn ọmọ rẹ̀ gbogbo ẹ̀ ó máa lọ dáadáa tó kó ti kúrò níbi ẹ̀ṣẹ̀ yẹn tán pátápátá tí ó sì padà síbẹ̀ mọ́. wọ́n jẹ́ dàbí ọ̀lẹ́tẹ̀wò ẹ̀wọ́n ni wọ́n máa rí ẹ pé òun ti sọnù ṣùgbọ́n tó lè gba òun kúrò níbi ìsọnù yìí òun náà ni Allah. pẹ̀lú ìwé nípò yàrá tó ń ṣe yẹn o túmọ̀ sí pé Ọlọ́run ti fi ọ̀nà mọ̀ òun kúrò lójú ọ̀nà tí ò dá yẹn. láti kọ́ ríra ẹ̀ pé òun sọnù pé èyí tó ń ṣe yìí ìsọnù mà ní ìgbà tó wá ń pinnu pé Ọlọ́run foríjì mi tí mo ṣe yìí mi ní ṣe mọ́ o dákun yọ́nú sí mi. nígbà tó wá sọ bẹ́ẹ̀ kò wá padà síbẹ̀ mà Ọlọ́run ó yọ́nú sí yóò sì foríjì Ọlọ́run ó sọ di ẹni ìkẹ́ yóò sọ di ọmọ àlùjánnà. Kùránì ló jẹ́ kó wá yí wa ní Suratu Zumar ẹjá lọ wá àyà yẹn verse 54 àbí 53 verse 53 to 54. Bismillahirrahmanirrahim. ọ̀rọ̀ Ọlọ́run yìí nígbà tí wọ́n tún tọ̀ yẹn náà ó jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ pé kò sí ẹ̀ṣẹ̀ kan gbọ́ mi dáadáa kò sí ẹ̀ṣẹ̀ kan tó lè ṣe Ọlọ́run ọba ṣùgbọ́n tó bá ti ronúpìwàdà tó padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ó ti jẹ́ ní mímọ́ lọ́dọ̀ Ọlọ́run. Allah. ó jẹ́ ní mímọ́ Kùránì ló jẹ́ tó yé wa bẹ́ẹ̀ yóò fi wa lọ́wọ́ Suratu Zumar. Bismillahirrahmanirrahim. Qul ya ibadiya alladhina asrafu ala anfusihim. Ọlọ́run ní Ànábì sọ fún wa
يا عبادي الذين أسرفوا. Ọlọ́run ní sọ fún àwọn ẹrú olùjọ́sìn mi Ọlọ́run ó tún sí pé gbogbo ẹni tó bá fẹ́ ronúpìwàdà yóò jẹ́ ni tó yá sí pé ń jọ́sìn dáadáa. يا عبادي الذين أسرفوا. Ìyẹn ló ń kó bá àwọn ìjọba wa yẹn ẹ̀rí tó wá lọ sọ́hun yẹn tó lọ bẹ lọ́hun tán tó bá ti padà dé wọ́n tún máa dára lọ ní wọ́n máa dára lọ tí wọ́n ti pé wọ́n ń ṣe ẹrú olùjọ́sìn Ọlọ́run. يا عبادي الذين أسرفوا. Wọ́n tó wọnú ẹbí tó dẹbí rú òun ṣe ẹrú olùjọ́sìn Ọlọ́run. قل يا عبادي الذين أسرفوا. Wọ́n tó wọnú ẹgbẹ́ tó dẹgbẹ́ rú òun ṣe ẹrú olùjọ́sìn Ọlọ́run. يا عبادي الذين أسرفوا. Ìwọ́n tó wá sí pé òun bẹ̀ láàrin ìlú tó ń ní ṣe jẹ́jẹ́ olóòtú ìfẹ́nu rẹ ló máa ṣe òun ṣe ẹrú olùjọ́sìn Ọlọ́run. يا sọ fún ọ. عبادي الذين أسرفوا. Àwọn tí wọ́n jẹ́ ẹrú olùjọ́sìn mi Ọlọ́run tó já sí wípé أسرفوا على أنفسهم. wọ́n ti dẹ́ṣẹ̀ sẹ́mi ara wọn. Wọ́n dá ẹ̀ṣẹ̀ tó pọ̀ sẹ́mi ara wọn lẹ́ṣẹ̀ tó tóbi tí ò sówó ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n dá sẹ́mi ara wọn. لا تقنطوا من رحمة الله. لا تقنطوا من رحمة الله. Ọlọ́run máa dákọ̀ mi náà. Kò ní bí ìkẹ́ èmi Ọlọ́run, kò ní bí àforíjì èmi Ọlọ́run, kò ní bí ìdámójúkú èmi Ọlọ́run. Ọlọ́run máa dákọ̀ mi náà. Èmi ni mo dá yín. Gbogbo àwọn tó bá sọ pé ẹ̀ ní láforíjì àwọn kọ́ ló dá yín. Èmi Ọlọ́run ni mo dá yín. Lópin ìgbà tẹ́ bá ti wá ronú kúrò yẹn tẹ́ sákú ńbẹ tẹ́ padà sínú ẹ̀mọ́ Ọlọ́run máa foríjì kí náà yàrá yẹn wọ́n sọ pé inna Allaha yaghfiru dhunuba jami'an. ẹ̀wọ̀n tó lọ́n sọ yẹn Ọlọ́run inna Allaha dájọ́ ní òun Ọlọ́run ọba yaghfiru dhunuba jami'an. ó máa foríjì àpapọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run pè kò jọ kọ́ kúrò ńbẹ. yaghfiru dhunuba jami'an. lọ́wọ́ mi tẹ̀sí dáadáa ó ní tọ́lọ̀ sọ ńbẹ pé gbogbo tí jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá látòkè délẹ̀. yaghfiru dhunuba jami'an. tó padà síbẹ̀ mọ́ Ọlọ́run náà wọ́n forí ẹ̀. innahu huwal ghafurur rahim. Ọlọ́run mi ni aláforíjì oníkẹ̀ tí wọ́n ti pé wọ́n á foríjì ẹ̀ òun ó tún kẹ́ ó gbádùn ayé ó gbádùn sàárè ó tún gbádùn àlùkìyámà lópin ìgbà tó o bá ti padà síbẹ̀ mọ́ o. Allah. ṣùgbọ́n àwọn tó bá ń gbé ẹnu lásán ló fi ń sọ àwọn èèyàn yìí rẹ̀ ń ta lóòótọ́ wọn yẹn káàkiri pé àfà yìí bàbá yìí olówó yìí ọlọ́lá yìí òwòlé Ọlọ́run yìí kò ṣe ìbàjẹ́ yìí mọ́ ó sì ń ṣe níkọ̀rọ̀ bó ṣe ń pọ̀ Ọlọ́run ní gbangba ló ń pè nǹkan mí níkọ̀rọ̀ kì í ṣe òun ìwọ là ń sọ o. ìwọ yẹn ò pìpì ẹ̀mí ẹ̀ dáadáa. àwọn ẹrú olùjọ́sìn Ọlọ́run òdodo là ń sọ tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé wọ́n pàdé Ọlọ́run jọ́ kan gbogbo ẹni tó bá ti ní bẹ̀rù bẹ́ẹ̀ pé màá pàdé Ọlọ́run jọ́ kan ní ju sáyé yìí màá pàdé Ọlọ́run jọ́ kan màá pàdé Ọlọ́run jọ́ kan màá pàdé Ọlọ́run jọ́ kan owó ẹni ìyẹn ó máa bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba. inna Allaha yaghfiru dhunuba jami'an innahu huwal ghafurur rahim. Ọlọ́run ní lẹ́yìn ẹ̀yẹ̀mí Ọlọ́run ra màá fojú owó ewu bẹ́ẹ̀ màá tún kẹ̀ máa kẹ́ láyé máa kẹ́ inú sáré máa kẹ́ láti kìyàmà máa foríjì láyé máa foríjì inú sáré máa tún foríjì láti kìyàmà àtọwọn ọmọ rẹ̀ ẹ wà máa wò bẹ́ẹ̀ ká lẹ́gbẹ́jẹ́ yìí nígbà tí ń bẹ láyé àwọn ọ̀wọ́ bẹ́ẹ̀ máa wà lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn òsì nígbà pé tìrò nípìnlẹ̀ àyàpọ̀ Ọlọ́run foríjì mi ní débẹ̀ mọ́ kò sì débẹ̀ mọ́ lóòótọ́ Ọlọ́run wá ní wà níbú ila rabbikum. gbogbo ẹni bá fẹ́ wọnúkúwàdà má wọnúkúwàdà sódò ẹnikẹ́ni wà ní ibú ila rabbikum wọnúkúwàdà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ tán wa aslimu lahu. wá dúpájúṣẹ̀ sílẹ̀ fọ́lọ́run náà gbogbo tó wà ní dúpájúṣẹ̀ sílẹ̀ fọ́lọ́run lẹ́ni tó wọnúkúwàdà tán pé gbogbo tó bá dé Ọlọ́run ni gbogbo tí bá ti rí Ọlọ́run ni gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí mi Ọlọ́run ni gbogbo ẹni bẹ́ẹ̀ lẹ́ni tó dúpájúṣẹ̀ sílẹ̀ kò ní wò pé ní tó ṣẹlẹ̀ sí mi yìí lágbájá ni ní tó dé bá mi yìí tẹ̀mẹ̀dù ni ní tó ṣẹlẹ̀ sí mi yìí bàbá mi kan ní àwọn ìyá kan tá a jọ ń gbélé ni ní tó ṣẹlẹ̀ ó ń wò mí bá kan lánàá lóòótọ́ ó sọ̀rọ̀ kan lánàá fọmọ mi lóòótọ́ ọmọ yẹn sì jáde láyé òun níṣẹ́ àníyàn rẹ fúnra rẹ ò dá
وأسلموا له من قبل. báwo ni wọ́n ṣe máa ronú bẹ́ẹ̀ yẹn ẹni tí ò bá ní ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ ronú. وأسلموا له من tó bá ní قبل. ọlọ́run gbogbo tó bá ṣẹlẹ̀ sí ẹ pátá ọ̀dọ̀ ọlọ́run ló kọjú ẹ̀ sí. àyẹ̀wòye àwọn àpò olówó tá a pè lápò ọlọ́run tí gbogbo ń tà ń sọ yìí tó sí lára wọn. wallahi alazim ojú àwa tó díẹ̀ ni o ẹ rí àpò àmì lórí social media yìí gbogbo tó ń sọ yẹn wallahi kò sí inú ilé rẹ̀ tẹ́ bá wọ inú ilé rẹ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ pé inú ilé rẹ̀ ń jò inú ilé rẹ̀ ń jò gan àpò àwọn jò ibi tẹ́ ti kọ́ lọ mú inú ilé tó ń jò ní nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí a pé nígbà tó lọ fẹ́ sọ ayé yìí náà ó ní àwọn ẹrú sì ní ọlọ́run ni mò ń sọ. يا عبادي الذين. nígbà tó lọ fi àṣọ láti ṣẹlá ó ní sọ fún àwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ kó máa múra ìsìláàmù lóbìnrin kí ni múra ìsìláàmù tí wọ́n ní ká máa ju scarf sórí ni. ìmúra ìsìláàmù tó o bá ti tó ẹni tó lè lo ẹ̀há yóò fi máa tó balẹ̀ dáadáa tó fún ìlara kó gbogbo ohun tó yẹ kí pé ọkọ rẹ ló ní ẹ̀tọ́ láti rí wọ́n wá ṣe ẹ̀ fún gbogbo ayé ẹ̀dẹ̀ lè ṣe wò mí báyìí àwọn ọmọ yẹn wọ́n wọ jíǹsì tí wọ́n wá pọn gbogbo ẹ̀ sókè báyìí wọ́n pọn sókè wọ́n pọn dáyà wọ́n pọn èyí náà gbogbo ẹ̀ wọ́n máa pọn sáwọn èèyàn ṣẹ́sì ń bẹnu lé náà àwọn èèyàn fọ́ ti ń sọ lẹ́nu tó sí lára rẹ̀ ọlọ́ni àwọn ẹrú sí mi ni mò ń bá wí tí wọ́n mójútó ẹ̀sìn ọ̀tọ̀ ní kíw ọ̀tọ̀ ni ó lè mọ kíw gan kó má ní àgbọ́yé ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ó lè mọ kíw kíkéwù yẹn yí ẹ gan kódà lábọ́wá ó fluent lẹ́nu ẹ gan wọ́n wá ń sọ dáadáa ṣùgbọ́n àgbọ́yé ẹ̀sìn sínú ilé ẹ̀ torí náà kì í ṣe gbogbo àwọn àfọ àtàǹpẹ̀ láfọ ọlọ́run yẹn kìí ṣe gbogbo wọn ni wọ́n ní ẹ̀sìn lára o ọlọ́ni àwọn ẹrú sí mi ni mò ń sọ wípé وأسلموا له من ẹdúpá ti tẹ̀sílẹ̀ fún mi ọlọ́wọ́n ọba yín nígbà tẹ̀tí ronú pé ẹ̀dá sọ́dọ̀ èmi ọlọ́run tán ẹ wá dúpá ti tẹ̀sílẹ̀ fún mi ọlọ́run وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تبصرون. ọlọ́run ní min qabli an ya'tiyakum من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون ọlọ́run ní síwájú kí iye ẹ̀mí ọlọ́run tó dé wá báyìí من قبل أن يأتيكم العذاب. wọ́n tó ń fẹ́nu sọ́pọ̀ ronúpìwàdà lóòótọ́ tó sákò gbogbo ẹ̀ṣẹ̀ yẹn kó lè pẹ̀lú ẹni tí ọmọdé rẹ̀ máa di àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọmọdánà wá dé tó pé gbogbo ẹjọ́ ti ronú pàdà yẹn ẹ̀mí ẹ̀ máa di mímọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀mí ò ní lọ́bẹ̀ yóò sá fún gbogbo ṣàpàtì sọ́nà nínú ní káfà yẹn sọ pé wáyé kúrò níbi gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ èkìlẹ̀ ọ̀hún á ní dàmbì ẹ̀ ní ẹni yẹn lórí social media ní gbogbo gbà nínú Ramadan tó pé àwọn ìṣekúṣe ń bẹ nínú social media tó lè jáwẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ní ẹni yẹn ṣùgbọ́n ẹni tó jẹ́ ọ̀wọ́n tó yẹ sí pé wọ́n gbọ́wọ́ tí wọ́n ṣerú sí lọ́hùn kò kàn wá àwọn ní kí ẹ̀ ẹni tó ti wú ẹ̀mí ẹ̀ òun wá gbogbo ọ̀nà pé àti kí àwẹ̀ yìí di àti ọgbà lọ́dọ̀ ọlọ́run fún wọn ni o kóun lè pẹ̀lú ẹni tó máa ní èrè tó máa ní ẹ̀san tó dá lọ́dọ̀ ọlọ́run gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ní òsàkó bẹ̀ ọlọ́run síwájú kí ìyà èmi ọlọ́run tó dé wá báyìí lẹ́yìn tí mo sọ fún yín ẹ lè rí àwọn ṣe ẹ bá ti ṣe tẹ́ẹ̀tẹ̀lé ẹ lè rí àwọn ṣe kánbì kankan. ثم لا تنصرون. ẹ lè rí ìrànlọ́wọ́ kankan bí kankan. ثم لا تنصرون. ẹ lè rí ibi tí wọ́n máa ràn yín lọ́wọ́ bí kankan. ثم لا تنصرون. ثم لا تنصرون. làbọ̀ ọ̀dọ́gbọ́n kan ti sọ wípé تبت إلى الله والقلب خاشع. تبت إلى الله والقلب خاشع. يرجو الرضا والعفو منه ويتمع. أبا تبت
ìlàlá oníkúwàdà sọ́dọ̀ Ọlọ́run. Tubitu ilallahi. Mo wá ìrònúkúwàdà kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ tó lè ba àwẹ̀ mi jẹ́, mo wá sọ́dọ̀ Ọlọ́run ọba mi. Tubitu ilallahi. Mo wá ìrònúkúwàdà kúrò níbi àwọn tó lè da àwẹ̀ mi rú, mo wá sọ́dọ̀ Ọlọ́run ọba. Wal qalbu khashi'un. Wọ́n ní gbogbo tó bá fẹ́ wá ìrònúkúwàdà bẹ́ẹ̀ àbí kó lọ ní ọkàn tó ní bẹ̀rù. Bí ọba ti ní ọkàn tó ní ìbẹ̀rù, ó lè pẹ̀lẹ́ ní tó máa ní èrè ọ̀mọ̀bọ́nà o. Yarju ridha. Àríkọ́ ní mo pẹ̀lẹ́ tó yá sí pé yóò ní ọkàn tó ní ìbẹ̀rù. Tó pẹ̀lẹ́ bá ti ní bẹ̀rù, wallahi ìyàwó ẹ̀bí àtẹ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Yarju ridha wa yafuwu minhu wa yatma'u. Lẹ́yìn ìlú rídọ̀, ó ní mo wá ń retí ìyọ́nú Ọlọ́run àti àmójúkú Ọlọ́run. Minhu wa yatma'u. Wàá tí màá mí ni òtọ́kọ̀ mi sì balẹ̀ pé lókun ìgbà tí n bá ti kú ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí, ń máa pẹ̀lẹ́ ní tọ́lọ́run foríjì tó ṣàmójúkú. Yarju ridha wal afwa minhu wa yatma'u. Ọkàn ń balẹ̀ lókun ìgbà tóun bá ti tẹ̀lé òfin Ọlọ́run, tóun ti tẹ̀lé àṣẹ Ọlọ́run, tóun súnmọ́ àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́, ó ń dandan òun mọ̀ bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run padà kẹ́hùn yóò foríjì oníṣàmójúkú fóun. Ó wá ní fatawbatun nuru. Fatawbatun nuru. Naam. Alladhi yahya bihi. Fatawbatun nuru alladhi yahya bihi qalbul àtàrà. Lákìní. Iza athara ma waqa'a. Ó ní fatawbatun nuru. Fatawbatun nuru. Ó ní tá à ń pè ní olùkúwàdà tá à ń sọ látàárọ̀ yìí o. Fatawbatun nuru. Ó ní ìmọ́lẹ̀ máa ní. Ìmọ́lẹ̀ tó tóbi. Fatawbatun nuru. Gbogbo tó bá ti fi ń pè ní ìmọ́lẹ̀, kò síbi tí ìmọ́lẹ̀ bá dé láyé yóò máa borí yìí. Fatawbatun nuru. Kò sí tó bá pè ní ìmọ́lẹ̀ láyé, gbogbo tó bá ń dé yóò máa ṣẹ́gun. Fatawbatun Gbogbo tó bá pè ní ìmọ́lẹ̀ láyé, gbogbo tó bá dé yóò máa ṣiṣẹ́ papọ̀ mọ́ṣẹ́ tọ́lọ́run ni. Alladhi yahya bihi. Ó ní ìmọ́lẹ̀ tá a sọ yìí lẹ́yìn tó yá sí pé yahya bihi qalbul abdi. Iza takathara ma waqa'a. Ó ní qalbul abdi, ọkàn ọmọ ènìyàn. Yahya bihi, ìmọ́lẹ̀ yóò máa yè nínú pẹ̀lú ìrònúpìwàdà yóò máa yè nínú ọkàn ọmọ ènìyàn. Allah. Iza takathara ìrònúpìwàdà sọ́dọ̀ Ọlọ́run yẹn. Ó ní ìmọ́lẹ̀ ìrònúpìwàdà yẹn ìmọ́lẹ̀ tó jẹ́ yẹn yóò wá máa yè nínú ọkàn ọmọ ènìyàn. Túmọ̀ sí pé wọ́n tó ti pèpéà ẹ̀mí ẹ̀ pẹ̀lú Ọlọ́run pé Ramadan tí ń bọ̀ yìí mo sáko ní gbogbo ẹ̀ṣẹ̀ pátá. Allah. Mo dúró pẹ̀lú Ọlọ́run tán. Ọkàn rẹ ti di ọkàn ìmọ́lẹ̀. Iza Ẹ̀rù wọn, wọ́n máa tilawa al-Qur'an nínú Ramadan ni. Ẹ̀rù wọn, ọ̀rọ̀ tó dalẹ̀ máa gbẹ́lẹ̀ nu wọn. Ẹ̀rù wọn, nọ́fìlà wọn máa pọ̀ ní Ramadan. Qalbul abdi. Ẹ̀rù wọn, lọ́sàn-án wọn, tafsir káàkiri.